ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire, ọ̀rọ̀ ti débi tó lóògùn tí ń sá o, ọ̀rọ̀ yìí gba àmójútó o. Tí ò bá jẹ́ pé èpè Fúlàní àbí èdì àbí àṣàsí ló bá mú yín, àgàgà yìí tẹ́ pera yín ní ọmọ ẹ̀yìn Gani Adams yìí, èpè Fúlàní ló ń jà yìí. èpè Fúlàní kì í ṣèpè Awólẹ̀. Àwọn tẹ́pẹ́ Awólẹ̀ ń jà wọ́n mọ́ra wọn. Èpè Awólẹ̀ ò jà wa káàárọ̀ òjíire, àmọ́ Awólẹ̀ rí, èpè ò lè dọ́dọ̀ wa. Ṣùgbọ́n èpè ń jà ẹ̀yin ọmọ ẹ̀yìn Gani, ẹ̀yin ọmọ ẹ̀yìn Gani Adams, ẹ gbádùn. Mo ẹ̀ṣẹ̀ wá rí pé ọ̀tá ìran yìí ni yín, ọ̀tá ìran lẹ́kàárọ̀ òjíire ni yín. Tó bá pé ẹ̀yin ní ọpọlọ tẹ́ ẹ ní orí tẹ́ ń rò, tí ì ṣe pé orí tó wà lórí yín wọ́n ti pààrọ̀ ẹ̀. Tẹ́ ẹ̀ mọ̀jú ọ̀tẹ̀, tẹ́ ẹ̀ mọ̀jú wàhálà lọ láyé yín. Tẹ́ ẹ bá dẹ̀ rí wàhálà náà ní sẹ́ ẹ lè dúró. Gbogbo bàtàn gbágbá rẹ̀ yín lọ́wọ́, òròbò lẹ̀ ń dó kiri. Ìyàwó oníyàwó lẹ̀ ń gbà. Ẹ lọ lu ọkọ lọ́kọ, ẹ lọ sọ́mọ́lẹ̀ ẹnu lé, ẹ máa báyàwó ẹ̀ sùn. Gbogbo tẹ́ ẹ fi ìgbà tẹ́ ẹ gbàgbára gbogbo tẹ́ ẹ fi ṣe náà nìyẹn. Kí wá ló dé ní ìsìn tẹ́ wá múra kọ́kọ́kọ́kọ́, tẹ́ wá múra ìjà láì rẹ́ni bá yín jà, láì sẹ́ni tó kọjú ìjà tì yín, ẹ ní làákàyè ni. Ta ló ń ṣiṣẹ́ tọ ìrẹ́pọ̀ láàrin Gani Adams àti olóyè Májàsọ́lá? Ta ló yẹ kó ṣiṣẹ́ tọ ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀? Tẹ́yìn bá jẹ́ ọmọ káàárọ̀ òjíire tòótọ́ tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìran yìí, tẹ́ ẹ dẹ̀ nìkan ṣe. Ṣé bẹ́ẹ̀ ló yẹ kẹ́ ẹ pé ààrẹ pé ẹ̀yin náà kí olóyè káàbọ̀. Olóyè mo ní kí n pè é lórí aago ni o, káàbọ̀ o. Bí àgbàlagbà ṣe máa ń ṣe nìyẹn, àgbà tó bá tolé tó tòlú. Nígbà táwọn bá wá ní pẹ́tò, káàbọ̀ o, ṣé dáadáa ló dé o, okó ewu, okó àbọ̀, okó àjàbọ̀ o, congratulation o. Mo kàn ní kí ẹni o. Mo jẹ́rìí olóyè Májàsọ́lá. Tí ní ọjọ́ kejì bá mú síjọ́ kẹta, ó máa book appointment ní straight. Tó máa kóra wọn lẹ́yìn. Bí ló ti dùn tó pé kí Májàsọ́lá kó kó àwọn èèyàn lẹ́yìn, kó gbé mọ́tò, kó wá kí yín lé. Ń gbà kí ní ànàdá kúkú ń bọ̀ náà. Akúkú mọ tó ṣẹlẹ̀ lọ́nà. Kò sì sí nǹkan kan ń bẹ̀. Kò sí ewu lóko àfi gìrì àparò. Ṣùgbọ́n tó bá tẹ̀ wá pé ayé tẹ bá tó wá pọ̀ pé ok, mo fẹ́ lọ kí yín lé. Kí olóyè wá sílé ààrẹ. Kó wá kí ààrẹ. Ẹ mọye ìbẹ̀rù tó máa wà lọ́kàn Fúlàní. Ẹ mọye jìnnìjìnnì tó máa mú àwọn ajínigbé. Àmọ́ kàkà bẹ́ẹ̀, làákàyè yín ti dorí kodò. Àkúkú mọ̀ bóyá ilẹ̀ ń gbàbọ̀dè fáwọn Fúlàní. Tó fi ń ráyè pa wá ń pakúpa pé nígbà yìí bá fẹ́ pa wọ́n tán, wọn ò gbéṣẹ́ tó yẹ kán gbélé wa lọ́wọ́, wọn ò gbé fún wa. Tòró lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, kò sí trust nobody. Kò sẹ́ni tá a lè trust níbi tá a bá dé yìí. Akúkú lè rí lára yín, ó lè jẹ́ yín ni. Mi lẹ́yìn ni o, but ó ṣeé ṣe kárírú lára yín tó ń gbàbọ̀dè. Pé ẹ lọ máa jí àwọn èèyàn wa gbé, ẹ máa pa wọ́n. Ṣé wọ́n bá yá wá gbé security lé wa lọ́wọ́ tàbí kán ní ká lọ máa ṣe báyìí. Ńgbà tẹ́ wá rí pé Fúlàní ń wọlé yín tó ń pa yín nípakúpa. Àsìkò tó yẹ kí ìrẹ́pọ̀ wà, àsìkò tó yẹ kẹ́ ẹ ṣera yín lẹ́yọ kan, àsìkò tó yẹ kẹ́ ẹ parí gbogbo tó bá wà láàrin yín lélẹ̀. Àwọn èèyàn máa ń parí ìjà, àwọn ọ̀tá méjì tán bára wọn jà. Tí wọ́n bá rí enemy kan tó jẹ́ ọ̀tá ìkan náà tí gbogbo wọn jọ ní pé ọ̀tá yìí kankan tí gbogbo wa jọ mọ̀ pé ọ̀tá wa lélẹ̀. Wọ́n á pa ìjà tí wọ́n tì, wọ́n á gbé kalẹ̀. Wọ́n wá lọ ja ìjà ìta. Nígbà tán bá wá ja ìjà ìta, wọ́n padà wà nù ilé. Àmọ́ kò sí trust pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe rádaràda yìí. Gbogbo ìwà tẹ́ ẹ gbé jáde lẹ́nu ìgbà tí Májàsọ́lá dé yìí kò fìyàn lọ́kàn balẹ̀ pẹ̀lú yín o. Kò fìyàn lọ́kàn balẹ̀. Èèyàn ò lè gbẹ́kẹ̀lé yín. Torí tẹ́ ẹ bá jọ ṣiṣẹ́ pọ̀ bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí oríṣiríṣi àwọn èébú, èpè, ẹ̀rọ àlùfàǹṣá, gbogbo ẹ̀ tẹ́ ẹ sọ lẹ́nu ìgbà tí Májàsọ́lá ti dé yìí. Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wá jọ ṣiṣẹ́ pọ̀ tẹ́ ẹ bá jọ débì kan, torí mo rí ṣé ta ni mo rí tó sọ̀rọ̀ náà, bàbá wa Kéwú gba góòlù. Ẹ̀yin náà wo orí ayélujára. Kẹ́ ẹ wo bí àwọn ọmọ Gani Adams, nítorí pé wọ́n rí Májàsọ́lá tó dé fìlà APC. Kò sí nǹkan tí wọ́n ti fẹnu wọn wú tẹnu wọn sọ lórí social media. Mo rí fídíò yín bó ṣe yẹ kó rí nìyẹn lóòótọ́. Ṣùgbọ́n àwọn eléyìí lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Májàsọ́lá. Wọ́n ti stand out, wọ́n ti gbéra wọn sẹ́gbẹ́ kan.
wọ́n ti gbéra wọn sẹ́gbẹ́ kan pé tó ọ̀tá àwọn ni májàsọ́lá táwọn bá rí gan tó bá ṣe ṣe táwọn bá lọ́wọ́ tó wọn bá lè pa àwọn lè pa àwọn lè má gba bọ̀dé ní lè ní kí májàsọ́lá àtàwọn ilé ìjọ ṣiṣẹ́ pọ̀ àwọn eléyìí wọ́n máa padà gbà bọ̀dé torí pé wọ́n rí májàsọ́lá ní ìrì kí ni kí n pè rival wọ́n rí ní ìrì rival wọ́n rí ní ìrì ẹni táwọn jọ ń dùn kan wọ́n rí ní ìrì wípé kò gbowó kò gbòbì àwọn dẹ̀ fẹ́ gbowó àwọn fẹ́ gbòbì májàsọ́lá tó jáde tó tẹ̀lé wa ṣe Yorùbá Nation bàbá Akíntóyè àtàwọn àjọ̀gbọ́n ni wọ́n ń kọ̀wé sí UN àwọn náà ń lo diplomatic ẹ̀rí yín ló burú Sunday Igboho from day one tó ti wà ní Yorùbá Nation warlord ni òun ló lórí ogun à ń ṣe rally ṣé bàbá Akíntóyè tẹ̀lé wa ṣe rally à ń jáde káàkiri ṣé gbogbo àwọn àgbàgbà tó ń kọ̀wé tó wà nílé ẹ̀ ṣé gbogbo wọn tẹ̀lé wa ibi tí làákàyè yín ti kú nìyẹn ní tí Sunday mọ̀ ṣe gangan láyẹn náà ló wà ń bẹ̀ nígbà tó dẹ̀ wá rí báyìí tá àti ìrì Yorùbá Nation gbà tó àdẹ̀rẹ̀ máa wo bàbá tí wàá ràn tó jẹ́ bàbá Tinubu kọ́mọ Fúlàní tún bọ́ bẹ̀ ṣé olórí burúkú ni yín ni nígbà ọmọ Fúlàní bá bọ́ bẹ̀ wọ́n á pa yín ẹni kú kan àbíṣẹ́ ọmọ Ìgbò ló máa bọ́ bẹ̀ tí wọ́n ò ní gba gbogbo Èkó lọ́wọ́ yín wọ́n ò ní gba gbogbo ilẹ̀ yín lọ́wọ́ yín láwọn tó jẹ́ pé ojú wọn wà lẹ́kọ̀ọ́ ó wà lórí gbogbo ilẹ̀ yín tàbí wàá rẹ̀ tó lóun ò sọ̀pọ́tì Tinubu kókó ṣe second time orí burúkú ló ń yọ lẹ́nu olómọ tó rí tọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ tàbí láwọn tó sọ pé àwọn fẹ́ tẹ̀lé Tinubu pé kó fi ṣe second time kó padà wọlé bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa là ní PVC wọ́n máa padà lọ gbà á wọ́n máa padà lọ dìbò fún torí tẹ̀ ẹ̀ bá padà ṣe é tí ẹlòmíì bá wọlé tí ì ṣe ràn yín ìgbà yẹn lẹ máa mọ ìyà ló ń jẹ àjẹsùn orí burúkú tẹ̀rí tí wọ́n ṣe yìí lọ́wọ́ tó ń pa gbogbo èèyàn káàkiri ó ti wà pòlítíkù wọ́n mọ̀ọ́mọ̀ ni pé ńgbà táwọn bá fẹ́ lè bàjọba ẹ̀jẹ̀ nítorí ṣe fún Goodluck Jonathan nìyẹn wọ́n ti wá gbàgbé pé àṣìláyé Goodluck Jonathan mọ̀ pé ayé ìta wà yìí ọpọlọ wa tún ti pé ju ojú ti là jùgbà yẹn lọ wọ́n wá padà tún lọ gbé Àtìkú àti Goodluck àbí Àtìkú àtòbí kan gbé yẹn wá ka yín mọ́lé ṣé yẹn lẹ̀ ń dúró dè ẹ̀yin ọmọ Gani olórí burúkú ni gbogbo yín Gani ò ràn yín iṣẹ́ tẹ̀ ń ṣe aládànwò ni yín ẹ rí pé mi fọ̀rọ̀ yín ṣe mo ń fi yín ṣe yẹ̀yẹ́ ni mo ń fi yín gbafẹ́ èmi ò ní bá yín jà kò sẹ́ni tó máa bá yín jà àwọn tó ń bá yín jà tó ń dá yín lò nà rọ́wọ́ ìyẹn máa fọ̀rọ̀ yín mu tábà a máa fọ̀rọ̀ yín mu tíì a máa fọ̀rọ̀ yín jàmàlà gbogbo òṣì tẹ́ ń ṣe yìí àwọn máa fi jàmàlà ni a máa fi jàmàlà tewédú lásìkò tá a wà ní ogun tógun ti wà nù lé tẹ́ bá sọ pé àsínú ogun nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà yìí ajẹ́pọ̀rí òǹtọ̀hún ti burú kí wọ́n mú odidi èèyàn kí wọ́n pa èèyàn 200 lẹ́ẹ̀kan ṣoṣo nílẹ̀ Yorùbá àbí Kwara ń ṣe lẹ̀ Yorùbá mọ́ kò sí Yorùbá kankan ní Kwara mọ́ àbí kẹfẹ́ sọ fún wa pé kò sí Yorùbá ní Kwara mọ́ àwọn tó wà ní Kwara ṣé èdè Fúlàní náà sọ àbédè Yorùbá ṣé àṣà Yorùbá ni wọ́n ní àbí àṣà Fúlàní oúnjẹ Yorùbá ni wọ́n ń jẹ àbí ṣé fúrádé nùnù ni wọ́n ń jẹ ń kúrú ní Kwara ni ṣé kùnú ni wọ́n mu ní Kwara ni Ọ̀fọ̀ wà ní Kwara àbí Ọ̀ṣọ́fà ń bẹ oríṣiríṣi ìlú ilẹ̀ Yorùbá ló wà ní Kwara ẹ wá ń ṣòṣì ẹ bọ́ sórí ayélujára ẹ bẹ̀rẹ̀ sí kan Sunday Igboho ẹ ń kàn má gbélébù lójú ara yín gbogbo èèyàn ló mọ̀ ẹ wò mo wo kọ́mẹ̀ntì kan tó bá kọ́ mo lè gbé wá ni máa post ẹ̀ níbi kan ṣoṣo tí wọ́n ti sọ wípé adúpẹ́ o bàbá Tinubu ti gbé security fún Ìgbòho pé kó lọ ṣàmójútó ilẹ̀ Yorùbá o ẹ wo àdúrà tí wọ́n nìkan rọ òjò àdúrà ní abẹ́ kọ́mẹ́ǹtì kò sí ẹnìkan tí ò ṣe àdúrà fún bàbá Tinubu tí ò ṣàdúrà fún Ìgbòho ẹ̀yin wá lọ wò gbàtà yìí bá post Ìgbòho tẹ́ ẹ sọ̀rọ̀ burúkú kẹ́ wá lọ wo bó ṣe ń gbé Gani ṣépè tẹ́ bá post Gani sí tẹ́ bá ẹ jẹ́ ṣọ́ra yín ẹ má balẹ̀ Yorùbá jẹ́ bẹ́ẹ̀ tí ẹ kì í ṣọmọ Yorùbá ẹ má balẹ̀ yìí jẹ́ nígbà tí ọ̀tá wà níta tá a fẹ́ bá jà tó jẹ́ pé ọ̀tá nulẹ̀ àwọn alábàṣọ́ra wà lọ́tà nulẹ̀ tá a máa bára wa jà àwọn ọ̀tá tó wà ń ta wọn fọwọ́ lẹ́rán pé ẹ rí wọn àwọn olórí ogun wọn àtàwọn ọmọ ẹ̀yìn ogun wọn definitely tẹ́yìn bá pàdé ọmọ ogun Ìgbòho níbikíbi ẹ̀ yìnbọn pa ẹ̀ para yín ẹ̀yin tẹ́ ẹ̀ finúfídọ̀ bára yín ṣe ní inú ilé ẹ̀ bára yín ṣe ẹ̀ fẹ́ rí ní ara yín lẹ́kìtàn
kẹ wá pàdé lójú ogun, kódà tẹ bá rí ikú tó fẹ́ pa nìyẹn lójú ogun ẹ fàyè pa ni pé ẹ jẹ́ kó pa kó máa lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àti èmi ò ti gbé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò lè gbàdúrà kẹ́yìn àtàwọn ọmọ kẹ́yìn àti májàsọ lájọṣepọ̀ níbi tẹ́ ẹ bá dé yìí. Ìrẹ́pọ̀ là fẹ́ kẹ́ wá láàrin ọ̀gá akọ ajagun méjì. Ológun ni Gani, ológun ni Ìgbòho. Jagunjagun dẹ̀ yàtọ̀ sọ́lọ́dẹ. Tá a bá ní ká sọ fact reality, ẹ lè fi Ìgbòho wé Gani náà. Torí mo gbọ́ lọ́wọ́ ẹ náà sọ pé ṣé wọ́n fi Ìgbòho lè fi wọ́n wéra wọn náà. Níbo sí bo sójọra wọn ni. Àmọ́ ẹ̀yin ọmọ Gani lẹ̀ ń kọ̀ sí wàhálà. Májàsọ́lá gbogbo ayé lórí àmọ́ tó ń ṣe. Kò wá sọ pé torí pé òun ti ja ogun Mọdákẹ́kẹ́ láti 1990 kó wá máa fi ogun Mọdákẹ́kẹ́ tó ti jà ń gbà yẹn ó sì máa fi pass glory yẹn kó máa gbé wá sínú sẹ́ǹsì wá ń sìn. Rárá o, nǹkan tó ti ṣe táwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò tiẹ̀ mọ̀ gbà tó ṣẹlẹ̀, ó tún repeat àwọn nǹkan míì tó jẹ́ pé ó hàn sáyé tí gbogbo wa gan rí pé a tó fi ṣe ogun rán ni. Àdè condemn Gani náà torí ńgbà tí Gani náà bẹ̀rẹ̀ tiẹ̀ àwa náà wà ń bẹ̀, gbogbo alájọga ogun OPC kọ́ ló ga ogun 1993. Democracy tá a gbà yẹn gbìyànjú nú ẹ̀ ni. Ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀yin lè gba democracy fún gbogbo Nàìjíríà ni? Gbogbo alájọ wà ń bẹ̀, gbogbo alájọga ogun democracy ni. Ẹ̀yin lè kópa ń bẹ̀, àwa náà kópa ń bẹ̀, àwọn èèyàn pọ̀lọpọ̀ ló kópa. OPC tẹ́ ń pariwo ẹ̀yin kọ́ lẹ́ni OPC. Sẹ́yìn lẹ́ni OPC ni. Bàbá Fádúrà Fáṣẹ̀mí gọ́gọ́ ló lo OPC. Wọ́n lè dá OPC sílẹ̀ ajákẹ̀ mọ́ wọn lọ́wọ́ nìyà. Ẹ má jẹ́ ká máa lọ sí gbogbo level yẹn sìn. Torí àfẹ́jà ńlẹ̀ Yorùbá. Àsìkò tá a wà yìí ilẹ̀ wa ó tutù ká má sọ pé ó gbóná. Lásìkò tá a wà àwọn Fúlàní ti pọ̀ káàkiri inú igbó. Bẹ́yìn bá mú inú igbó apá ọ̀tún kí Ìgbòho mú apá òsì. Bẹ́yìn bá mú gbó ẹ̀yìn kí Ìgbòho mú tiwájú. Kí wá ló burú nínú ẹ̀? Láti bí ọdún 5 tí òsọmọkùnrin ilé kí ni kókó tẹ́ ẹ ṣe. Ilé ayé ilẹ̀ wà tán ṣà ń pa wá. Ẹ sọ nǹkan tẹ́ ẹ ti ṣe lẹ́nu ìgbà tí gbogbo òsì ń lé. Kí ẹ̀ tó yà tó mọ̀ padà dé tó sọ pé nǹkan tó ṣàfẹ́ ṣe ni pé kí ààbò lè wà nílẹ̀ Yorùbá. Kí olóko lè jáde, kí èèyàn lè lọ sóko kó lè wọ mọ́tò kó lè jáde káwọn èèyàn lè sùn kan forí lé ṣùkà. Ṣé yẹn ti pọ̀ jù láti béèrè pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? Èébú lẹ́dẹ̀ mú bú lérí pé rí fìlà lásán. Tẹ́ ẹ bá wá rí tó wá wọ aṣọ APC tó wọ agbádá APC tó mú gbálẹ̀ dání ńkọ́ nígbà tẹ́ rí fìlà tẹ́ ẹ̀ ń ṣí wèrè báyìí tẹ́ ẹ̀ ń ya wèrè lórí social media tẹ́ ẹ bá wá rí gbálẹ̀ àtàṣọ agbádá kí lẹ máa ṣe o? Tẹ́ ẹ tún wá wo bàtà ẹsẹ̀ tán tó kọ APC sí kí ló kù tẹ́ tún wá fẹ́ ṣe? Fìlà lásán lẹ rí káàpù face káàpù tó dẹ̀ declare ara ẹ̀ pé tó bàbá Tinubu ó ṣe mí lóore èmi náà máa fòrè san oore òun dẹ̀ máa tẹ̀lé a dẹ̀ máa rí pé wọlé ẹlẹ́ẹ̀kejì. Ṣé yẹn ti pọ̀jù láti sọ ni? Ṣó ti pọ̀jù fún tẹ́ ẹ bọ́ síta tẹ́ bẹ̀rẹ̀ sí ibú Ìgbòho lẹ́yìn tó yẹ pé a rò pé ẹ nílò àkàyè ó yẹ káwọn àwọn tó dàgbà láàrin àwọn bàbá yẹn ó yẹ kán lè pe ẹ̀yin ìsìn wẹ́rìn tẹ́ ń jáde lórí ayélujára ó yẹ kán pè yín pé tó ẹ mọ̀ tún dá wàhálà alẹ̀ ẹ jẹ́ ká wà rẹ̀ pọ̀ láàrin àwọn méjèèjì olórí ológun làwọn méjèèjì bí Gani ṣe jẹ́ lórí ológun ni Ìgbòho jẹ́ lórí ológun. Ìgbòho sọmọṣẹ́ Gani Ìgbòho sì kọ̀ṣẹ́ lọ́dọ̀ Gani. So kí wá ní kókó àwọn ológun míì tún wà tó tún gbé Gani míì tán gbé yín míì tán gbé Ìgbòho míì ó ń bẹ ńlẹ̀ Yorùbá táwọn náà sì máa darapọ̀ mọ́ yín kí ọ̀rẹ́ ń bá ká. Ìgbòho sì yé sọ ó ní òun kan nìkan lọ́kọ́ lólógun òun ṣalágbára àwọn tó lágbára dùn lọ bẹ ńlẹ̀ tí wọ́n lè gbé òun mì torítorí ó máa ń sọ kò gbéra ẹ̀gá ẹ̀yin lẹ́ ń gbéra yín síbi tẹ́ ẹ̀ sí. Ìgbòho gbéra ẹ̀gá síbi kankan kódà ó tún máa sọ pé àwọn tó lágbára jù gbogbo nǹkan jáde ká jẹ́ káwọn jọ ṣe kí wá lẹ wá ń bá a jà fún. Ẹ lọ ṣe mẹ̀dọ̀ o ẹ lọ tọwọ́ ọmọ yín bá aṣọ o ẹ lọ tọwọ́ ọmọ yín bá aṣọ àsìkò tá a wà yìí kì í ṣàsìkò tá a máa rojọ́ òṣì lórí ayélujára o kì í ṣàsìkò tá a máa èmi ò tiẹ̀ níbi tó lógun àtọmọ ẹ̀yìn ọmọ ẹ̀yìn lẹ́yìn àwọn tá a jẹ́ agitétọ̀ yìí tá à ń sọ̀rọ̀ lórí mídíà yìí ẹ lè rí ológun kan tó jẹ́ ọmọ ogun ẹ̀yìn Gani ọmọ ogun ẹ̀yìn ọmọ Sunday àwọn ọmọ tí Sunday bàbá Májàsọ́lá ń kó káàkiri tọ́jọ́ ń ṣiṣẹ́ ogun yìí tọ́jọ́ ń gbáradì láti máa ṣe security yìí ẹ lè rí kankan nù wọn kó tan kámẹ́rà kó wá sọ̀rọ̀ lórí ayélujára àfẹ̀yìn tẹ́ ẹ pera yín ní jagunjagun jagunjagun orí Facebook àtòrí ilẹ̀ àyìn lẹ́ máa tan kámẹ́rà ẹ máa fẹ́ tuwálé bàbá tuwálé níyàn la fẹ́ jẹ́sẹ̀ ìjọba ẹ̀yìn ọkọ ni nígbà tí ẹ̀sọ́ ọmọ mọ́tò
àwọn onímọ́tò go pé túwálè mọ́ àdùáyà ni wọ́n ń pè ẹ kú òǹbẹ̀ ẹ̀yin ará oko abẹ́dọ̀là ńlá wọ́n pé túwálè bàbá wọ́n pé túwálè mọ́ wọ́n bá ti gbé sókè bá wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ ní àdùáyà kẹ tún mú yẹn ná ẹ mú dání kẹ máa lò eye lo túwálè mọ́ ẹ kó ṣí lọ ẹ jẹ́ kí ìfẹ́ wà o ẹ pé ìfẹ́ ni kẹ́ ẹ pé o ẹ má dá wàhálà lẹ̀ Gani Adam ẹ mẹ́rin mo pè ọ́ ẹ̀ẹ̀mẹ́ta ẹ kìlọ̀ fún àwọn ọmọ jákujàku tí wọ́n ń jáde tán bá yín lójú jẹ́ yìí abanilójú jẹ́ ni wọ́n ẹ wọ́ọ̀nù wọn Sunday Igboho ò bá yín jà àwa ò sì bá yín jà ìfẹ́ la fẹ́ o.